pe ẹjọ́ lórí ìyọnípò Sanusi. Ilé-ẹjọ́ gíga ti Kánò ní ọjọ́bọ̀ Thursday ti wọ́gi lé ìdápadà Muhammad Sanusi kejì gẹ́gẹ́ bí Emir kẹrìndínlógún ti Kánò lẹ́yìn oṣù kan tí wọ́n dá padà sórí àlééfà láti ọwọ́ gómìnà Abba Yusuf. Ilé-ẹjọ́ tún gbẹ́sẹ̀ lé gbogbo awuyewuye tó tún rọ̀ mọ́ ọ̀rọ̀ náà. Ní báyìí, ìjọba ìpínlẹ̀ Kánò ti ṣe ìlérí pé òun yóò pe ẹjọ́ kòtẹ́milọ́rùn. Kọmíṣánná fún ọ̀rọ̀ ìròyìn Bàbá Dantiye fìdí rẹ̀ múlẹ̀ pé ìjọba yóò pe ẹjọ́. Nígbà tí wọ́n ń gbé ìdájọ́ kalẹ̀ lórí ìwé tí ọ̀kan lára afọbajẹ Kánò tẹ́lẹ̀ pé Aminu Baba Dangajudi tí ó gbójú àgan sí ìyọnípò Emir kẹẹ̀ẹ́dógún Aminu Ado Bayero, onídàájọ́ Abdullahi Liman wá pàṣẹ pé gbogbo ìgbésẹ̀ tí ìjọba gbé lórí ọ̀rọ̀ náà ni òun wọ́gi lé. Ó ní kò kan òfin tó ti wà nílẹ̀ fún ètò ọba jíjẹ, ṣùgbọ́n gbogbo òfin tó de ìpadàbọ̀ sípò Sanusi. Ó ní òun ti gbọ́ ọ̀rọ̀ tí gómìnà náà sọ ní èdè Haúsá àti Òyìnbó lẹ́yìn tí ó ṣe ìdásílẹ̀ sí òfin. Ó wá mẹ́nuba kíkọ̀ tí ìjọba ìpínlẹ̀ náà kọ̀ láti mú òfin tí ó kọ́kọ́ pàṣẹ. Liman ní wọ́n ṣe ohun tí ó wù wọ́n, tí ó sì ní ó ti fà wọ́n sínú àbùkù. Ó ní jù báyìí lọ lórí ìròyìn ọ̀hún fún ti tòní. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńrè pàdé. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yìí bá bámọ̀ gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. Lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. A máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó